mo tún kí wa káàbọ̀ sórí ètò yín ètò wa ìtàn àti òwe Yorùbá. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ń fi ìbéèrè àti ìdáhùn yín tẹ́ ń fi ránṣẹ́ sí mi, pàápàá jùlọ lórí nọ́mbà mi 07036266958. ẹ ṣé. Mo sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin aṣáájú wa nínú ìtàn, ẹ̀yin ààrẹ nídìí ìtàn, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n nídìí ìtàn, ẹ̀yin ẹlẹ́sìn ṣùgbọ́n tẹ́ ẹ tún mọ ìtàn tẹ́ ẹ sì jẹ́ kí ẹ̀sìn kó gba òtítọ́ lẹ́nu yín. Mi ò lè máa dárúkọ yín ni o, ẹ mọ̀ra yín, pàápàá jùlọ bàbá mi láti Ọ̀yọ́ Aláàfin. Bàbá Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa. Èdè Yorùbá, ẹnìkan wípé báwo la ṣe rí èdè Yorùbá? Bàbá wa Samuel Ajayi Crowther, àwọn ni wọ́n fún wa ní sílébù Yorùbá. Wọ́n sì tẹ ìwé yẹn ní 1842 nílùú òyìnbó. Sílébù tá à ń lò ní ìsìn ayéyọhù, àwọn ni wọ́n ṣe jáde. Ìpèníjà ló jẹ́ fún àwọn ẹlẹ́sìn tó jẹ́ pé ìjà sọkúsọ làwa ń bá kiri. Àwọn wọ̀nyí gbé ilẹ̀ Yorùbá lárugẹ. Àwọn ni wọ́n fún wa ní sílébù tá à ń lò yìí, tó sì jẹ́ wípé ó wá pa gbogbo wa pọ̀ nítorí wípé kì í ṣe bákan náà là ń pe ọ̀rọ̀ nílẹ̀ Yorùbá. Níbòmíì hú ni, níbòmíì bàbá dé irú ibì kan, irú Ìbàdàn, Ọ̀yọ́, ilé là á máa pè. Ṣùgbọ́n bàbá dé àwọn Èkìtì, Ìjẹ̀ṣà, ulẹ̀ pẹ̀pẹ̀. Àwọn kan náà halẹ̀. Tàbá tó dé bí irú Ìlọrin, orí làwa ń pe orí níbí, àwọn á sọ pé erí. Ṣùgbọ́n sílébù tí bàbá yìí fún wa, ó kó gbogbo wa pọ̀, ó sì kọ́ wa lẹ́kọ̀ọ́ láti máa ṣe àgbékalẹ̀ ohun rere. Ẹ jọ̀ọ́, ìpèníjà lélẹ́yìí jẹ́ fún wa, pàápàá jùlọ àwa ẹlẹ́sìn. Ẹ má gbàgbé, bàbá Àjàyí Crowther bíṣọ́ọ̀bù ni, ọkàn wa ó balẹ̀, yóò dára fún wa. Ẹ má gbàgbé láti bá wa pín ètò yìí. Ẹ bá sì ní ìbéèrè tàbí ohun tẹ́ ẹ fẹ́ kọ́ mi, ọmọ yín la jẹ́, a sì ń kẹ́kọ̀ọ́ ni. Níjọ́ tí èèyàn bá ṣíwọ́ láti kẹ́kọ̀ọ́, ọjọ́ náà ló kú. Ó ti kú, ó kú, wọn ò tíì sin ni. Ẹ fi ìbéèrè yín ránṣẹ́, ẹ fi ìmọ̀ràn yín ránṣẹ́, yóò dára fún wa o. Ire o.